eégún tó sọ wípé kí àwọn jàmáà jáde kúrò nínú mọ́ṣáláṣí tó ní kó má kírun mọ́. Mo ṣe fídíò yẹn lánàá. Àwọn oníṣẹ̀ṣe kan wá jáde wọ́n ní ìdálù níṣèlú. Ṣé ẹ rí òwe yẹn, òwe jọ yẹn ni o. Eégún tó ní káwọn èèyàn má jáde torí pé òun fẹ́ jáde, ẹjọ́ torí Ọlọ́run, nígbà tégún bá ń jáde kí ni ẹgbà ń ṣe lọ́wọ́ eégún? Aláàjì wa kan sẹ́ẹ̀dì fídíò kan sí mi. Ẹ jẹ́ mọ̀ pé eégún kan ó dẹ̀ mú ẹgbà ó dẹ̀ lu bàbá kan lórí ọ̀kadà tẹ́jẹ̀ dẹ̀ fi yọ. Ẹ wo fídíò tẹ́ ń wo lẹ́gbẹ̀ẹ́ mi yìí o, ẹ wo bàbá yẹn wo dáadáa o. Eégún yẹn dẹ̀ lu bàbá yẹn, ẹ̀jẹ̀ dẹ̀ yọ lórí ẹ̀. Àwọn ìkan ta sọ pé àfẹ́ rèé, ẹ̀yin oníṣẹ̀ṣe tí mo sọ pé àwọn ọ̀wà jàgídíjàgan ń bẹ lọ́wọ́ yín, mí ní gbogbo yín o. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ wo orú eégún yìí tó la ẹgbà mọ́yàn lórí, wọ́n dẹ̀ ń ṣe sọ́ọ̀rì fún bàbá yẹn. Bàbá yẹn nísìnyí, bàbá yẹn lọ lè ràn nílé ni o. Bàbá yẹn ò kì í ṣe oníṣẹ̀ṣe o, ẹgbẹ́ wọn o. Okay. Nígbà tégún bá ní káwọn èèyàn má jáde nílùú pé kí wọ́n dúró àti Christian àti Muslim, ayé ìjọ yẹn ni wípé báyìí là ń ṣe nílùú wa, èwo lẹ́bòmíì ni kì í ṣe níbi tọ̀ ìsíndé. Kẹ́nìkan wá ní kí n má jáde pé bóyá wọ́n ń gbòòrò níbi kan, tó bá dánwò wàláhì wá kan àbùkù. Kò sígbà tí mo lè rìn, mo lè rìn lọ́sàn-án, mo lè rìn lóru, ẹnìkan ò lè dá mi dúró torí mo dúró tán ni. Okay, nísìn ẹ wo ẹni tó jẹ́ odindi ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, tí bàbá yìí bá ń jáde lọ pẹ̀lú àwọn security, wọn ò ní káwọn aráàlú má jáde náà. Ẹ wo fídíò tẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ mi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àwọn tí wọ́n jẹ́ authority ní Nàìjíríà, tí wọ́n jẹ́ aláṣẹ yányán. Ta ló ń jẹ́ eégún níwájú ààrẹ? Ta ló ń jẹ́ pé má jáde níwájú ààrẹ? Níbi tí olórí ti ń lọ, àwọn kíní, àwọn ìgbà ayé ojú dídí, ìgbà ayé ojú dúdú ni. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àáfà tí wọ́n wá sí ìlú yẹn, àwọn àáfà tẹ̀bílíkì yẹn, kọ́ ló bá mi ṣe dáa fún yín o. Mi ì rí wọn rí, mi ì dẹ̀ pàdé wọn rí. Kódà tí wọ́n bá rí mi gan, ẹ lè pè mí. Àwọn àáfà yẹn dẹ̀ lọ sílùú yẹn, wọ́n dẹ̀ ṣe lecture láì mújà lọ́wọ́, láì bú anybody. Tégún tá à ń sọ yìí tó bá lóun ṣetán láti gba Islam, you are welcome. Ní bẹ́ẹ̀ nìkan kájà ẹ̀sìn òfàjà làkún dín nìkún wálé yẹ̀dín, ẹ máa ṣẹ̀sí sí tí káwọn náà dẹ̀ máa ṣe tiwa. Èwo nípa ẹnìkan wá ń gbé ẹ̀kú eégún jáde, ó ní káwọn kan má jáde, ṣebí kánífà ni kí wọ́n ní pé kẹ́nìkan má jáde sí. Náà nínú ọ̀rọ̀ mi, mo fẹ́ jẹ́ ká mọ ọ̀rọ̀ yìí nísìn torí fídíò tí mo ṣe lánàá yẹn, àwọn aláwo míì jáde, ẹ̀yin tẹ́ bú mi, mi ní dá yín lóhùn torí èmi ò kí ń búyàn, mo máa ń dúró tán ni. Nígbà tẹ́ ní káwọn èèyàn má jáde lọ síbi okòòwò wọn, ṣé wọn ò ní jẹun, ṣé wọn ò níyàwó, ṣé wọn ò lẹ́bí? Ilé ìwòsàn wà ń bẹ̀, ṣé tó bá rí yẹn náà ẹ̀ máa ní ká má gbẹ̀ni lọ sí ilé ìwòsàn torí pé eégún ń jáde? Mo ní àwọn ìwà jàgídíjàgan ó wà lọ́wọ́ àwọn eléégún. Ẹ wo eégún táwọn lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ wo eégún bó ṣe wó káńtà oní káńtà, eégún yìí wó káńtà, ó tún jí búrẹ́dì gbé. Ẹ jọ torí Ọlọ́run, níbo la wá ń lọ? Àtìgbà tí wọ́n ti ń gbé eégún, ṣó lékún àlàáfíà orílẹ̀-èdè wa ni? Àǹfààní wo léégún ṣe ju pé kẹ́ máa mú ọ̀rẹ́, kẹ́ máa lu àwọn èèyàn lọ? Aláàfẹ́ ẹnìkan ò lè dẹ́nìkan lọ́wọ́, nǹkan tá à ń bá yín sọ nìyẹn. Èmi ò dẹ̀ bẹ́ anybody jà, làkún dín nìkún wálé yẹ̀dín. Bọ́ bá dé eégún lọ ń gbé mi, kò má gbé eégún ẹ, àmọ́ má fi nìyàn lára. Ọ̀bá gbé ẹni òòṣà máa gbé. Àmọ́ mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run wà láyé fìlú sáàhírù àìsùwàtà, gbogbo ẹni bá ń ṣe irú nǹkan báyẹn wọn ò ní rúlà. Nígbà tí èèyàn bá lóun ń gbégun tó ní àwọn aráàlú lára, ògùn kinní kan, ògùn pàró, ògùn àlùwó, ògùn àlùkì, ẹjọ́ sógùn rè nìyẹn? Ṣé ògùn tó yẹ káwọn ìbá ká máa fi proud nìyẹn? Wáyé tá a ronú náà, wáyé tá a ronú. Tá a bá fẹ́ kí ìlú ìdá, ẹ̀yin ìjọba Nàìjíríà tẹ́ bá fẹ́ kí Nàìjíríà dá, àwọn kíní ẹni láti káńsù wọn torí wọ́n sẹ́ẹ̀tì orílẹ̀-èdè wa back. Tí wọ́n bá sẹ́ẹ̀tì ẹ̀ back ni kí lálùwọ́ ń wá lọ́wọ́ àwọn olóògùn, kí ni mádàrí kan wá lọ́wọ́ àwọn olóògùn? Gbogbo àwọn kíní a ní kò dáa, wọ́n ní láti dẹ́kun ẹ̀. Tá a bá fẹ́ jẹ́ kí Nàìjíríà ní lọ síwájú, ìdí nìyẹn. Tá a bá rọ́ oníṣẹ̀ṣe tó bá lóun fẹ́ di mùsùlùmí, you are welcome. Túláàsì ẹ o, wọn àìlá ìkẹrà fìdí ni. Ẹ lè pé bóyá kẹ́nìkan wá ṣẹ̀sìn túláàsì, àwọn èyí túláàsì yẹn. Àmọ́ nǹkan tí afẹ́kẹ́ wọn bẹ̀ ni pé ẹ má jẹ́ ká ní àwọn aráàlú lára. Tẹ́ bá lẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe yín, ẹ máa ṣe. Wọ́n fẹ́ gbòòrò ni, ẹ máa rìn lágo 12 ságo 4 òru. Níbo tẹ́nìkan bá dánwò, ẹ má lórí ọ̀rọ̀ yẹn mo sì ń bọ̀ wá bẹ́ẹ̀ o. Àmọ́ mo fẹ́ ká kílẹ̀ lè sí ẹgbẹ́ kan náà. Ṣòro kẹ́nìkan má jáde, odindi ààrẹ gan jáde gan, kò ní káwọn yẹn má jáde. Ẹ wo bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ ń bú wa, ẹ máa bú wa, àwọn òde ní fèsì torí ẹnìkan sọ pé àkáǹtì yẹn ó ti monetize, ó fi ń gbowó ni. Súnmọ́ bíi láìlẹ̀ dí ìlà hùwà wọ́n lẹ̀ sí iná fún síbi yàdí. Tí mo bá parọ́ kọ́lọ̀ kó jẹ mí níyà, mi ì fi àkáǹtì mi ì fi gba £1 rí. Owó mi ni mo fi ń sọ̀bù, ni mo fi ń post. Mi ì fi àkáǹtì mi ì tí monetize ẹ̀, mi ì mọ bó ṣe ń ṣe gan. So ìwọ tó wá sọ̀rọ̀ ìtọ́tọ́ pé èmi monetize àkáǹtì mi ni, ó dẹ́ kó kọ́ Ọlọ́run bá mi san lẹ́san ẹ̀san tó máa ń so nírọ́.
mi sọ̀jú báyìí wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.